19 years ni ẹ bá 5 àti pé 5 àti ń pẹ́ o kò tó 6 years kò tó 6 years ẹ bá sí 2019 August 5 years ni àṣepọ̀ 5 ni àti 5 àti 4 so wáyé kéèyàn ti lásẹ̀ǹtì ní 4 àti 5. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Òjó Abẹ ó ti sọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ wípé láti ọjọ́ tí Òjó Abẹ ti lọ sí ìlú òyìnbó wípé kò tí ì ní àsẹ́ǹtì ìlú òyìnbó pé ó sì ń sọ Yorùbá lẹ́nu ni ọ̀rọ̀ yìí ló bí arábìnrin tí a ń pè ní Òjó Abẹ nínú tí ó fi sọ̀rọ̀ padà wípé ìjẹ́ òun ti lè sáré ní àsẹ́ǹtì ní ọdún 4 síbí tí òun ti lọ ó tún fi pẹ̀lú rẹ̀ wípé àwọn ọmọ kéékèèké tí òun kò lọ nígbà yẹn náà òun ní gbogbo wọn ni wọ́n ti ń sòyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ ẹ̀yìn èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Òjó Abẹ sọ. tí mo fàgbàlagbà lọ títí pé wọ́n gbé mi wá ń kéke tó bá fẹ́ àsẹ̀ǹtì kí ló dé tó sọ̀rọ̀ ń pa lílí àsẹ̀ǹtì àgbàlagbà ara ni o mo kó àwọn ọmọ mi wá ní olùsìníọ́ kí ló dé tó sọ pé àwọn ọmọ mi ò ní àsẹ̀ǹtì kí ló dé tó ń wá àsẹ̀ǹtì arúgbó ní ìlú èbò mo dàgbà tó báyìí kí n tó wá sílùú èbò olùsí ara rẹ ọ ní kí èmi mọ̀ sí àsẹ̀ǹtì ní ọmọdún ní 6 years tí mo dé ìlú èbò tí mo ti over 40 kí n tó wá ìlú èbò olùsìníọ́ olùsí fake life ti mú ọlá Elizabeth Anjorin you like fake life yẹn náà ló kó bọ fake life yẹn náà ló pa ọ́ àwọn kọlíìgì rẹ ń sálẹ̀ ohun àwọn J-Beauty tó ti wà ń bẹ̀ 20 years àwọn gò sí àsẹ́ǹtì òfò ẹlẹ́mi ò lásẹ́ǹtì mo rí gbogbo ń tọ́ sọ lásẹ́ǹtì we cannot fake anything we are not like you that you tí wọ́n lo fake life tọ́n lọ gun òkè Jabal Tour nítorí pé ó fẹ́ ṣe fake ọlọ́gun òkè Jabal Tour because ó fẹ́ ṣe fake life ọlọ́wọ́ búùtù tí ó èpè pa ọ́ ọlọ́kó kíní pangolo fáríọ̀ nítorí pé ó fẹ́ ṣe fake life. I am not like you. Ọlọ́bọ̀rọ̀ G-Wagon. I am not like you. I am not like you. And we don't do fake. And we don't do fake. And we don't do fake. Do fake life. A fi àsẹ́ǹtì ìlú Èkó pa ọ́. Inú mi dùn pé gbogbo fídíò mi rí tiẹ̀. Ntí mo fẹ́ kó ọmọ fún mi padà no máa dá padà fún mi. Jájọ máa dá padà fúnra wa. Dá padà over dá padà. Ó ní kò ní àsẹ́ǹtì. Ó ní wà nílùú Èbó ní kò ní àsẹ́ǹtì. Orí ẹ̀ burú èmi sẹ́ lọ ìlú Èbó ni. Kí ló dé tó sọ pé àwọn ṣùgbọ́n máa ń gbọ́ àsẹ́ǹtì àwọn ọmọ mi tó jẹ́ ọmọ kékeré náà fi lọ. Màá 40 something kí n tó lọ ìlú Èbó wà máa sí àsẹ́ǹtì. Ṣé pé pa ọ́ ni? Sórí ẹ̀ burú ni. Bó ní DDT. Mo ti over 40 kí n tó wá ìlú Èbó wá fẹ́ kí n máa sí àsẹ́ǹtì. Sọ́ọ̀sì èrè ni Elizabeth Anjorin. Ó lè rí àsẹ́ǹtì kankan. Kò sí àsẹ́ǹtì kankan mọ́. Ohun mi ti wà bẹ́ẹ̀. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Fake life will kill you there. Kí n máa sí àsẹ́ǹtì àti 40 tí mo wá ìlú Èbó. Kí n máa sí aganaga kí máa ṣe orí ẹ̀ burú ọ̀wé dọ́rùn ọ̀wé ti dọ́rùn kí máa sọ̀rọ̀ bí àwọn Lily ó fẹ́ kí máa sọ̀rọ̀ bí Lily kí máa sọ̀rọ̀ bí àwọn Amira kí máa sọ̀rọ̀ bí àwọn ọmọ mi kí máa ṣe máa ṣe ilé ṣe yín ni o ò lè gbọ́ yín ní lẹ́nu mi o. Ó ní mi lásẹ̀ǹtì olùsìndúró de àsẹ̀ǹtì lẹ́nu mi kémi máa ṣe yín ni ilé ṣe yín ni bí ṣe máa ṣe lọ́nu. Adija olùsì òbòkìrun kò ní àsẹ̀ǹtì so yẹ kó jẹ́ kí àsẹ̀ǹtì lọ ń wò lára mi tí bá ipò ní mental problem tí wọ́n ẹ̀ tó ń fi àsẹ̀ǹtì ọtún àsẹ̀ǹtì mi bó láti fẹ́ sọ́nà ọtún kò sí nǹkan tẹ́lẹ̀ fi ṣéèdì èèyàn ọtún àsẹ̀ǹtì mi
ọtún associate mi kí tó máa ṣe orí ẹ̀ burú. Thank you. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Orí gbogbo fídíò tó sí. Ó dùn ọ́. Wọ wèrè. Olùsí. Accent táwọn èèyàn mi ń kó jẹ. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn like accent mi. Tí n bá fẹ́ sọ bí ẹni pé mo fẹ́ sọ òyìnbó báyìí wọn ìní flow. Accent táwọn èèyàn mi ò lè ṣe kí n tí n bá sọ accent mi àwọn èèyàn mi ò lè gbádùn. Accent táwọn èèyàn mi like. Táwọn èèyàn èdè kírun yìí àwọn èèyàn mi fẹ́ràn rẹ̀ wọ́n like ẹ̀ pa. Ọ̀rọ̀ pé àwọn warrior rẹ̀ àwọn oní fake life. Ó lọ school tèmi ni. How many masters lọ ṣe àfẹ̀yí tó lọ gba doctorate àti doctorate orí burúkú tó lọ gba doctorate. Yeah. MCB my love. Reductions. Masters mélòó ló ní? Oh. Idiot. Oh wow. Kò mi ìfẹ́ kọ wa lọ́mọ sí lọ. No, please. Má lọ kárí má lọ. Orí mo mọ̀ pé ọmọ ní like mi. Mo rárá mo mọ̀ pé ó ní like ọmọ yóò mọ̀ yọ lẹ́nu pé kì í ṣe báà ni mo sì ṣe rí inú ilé o.